ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ ojúmọ́ àlàáfíà ojúmọ́ àṣeyọrí ńlọmọdélé wa anígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe mọ́délé yín gbogbo ẹ̀yin lólùfẹ́ wa àánú Olódùmarè ní fi sílẹ̀ ire àti àánú kó máa tọ̀ yín lẹ́yìn kó máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. Ọ̀gbẹ́ni Olútáyọ̀ Fáṣínà ẹ̀tún kó ojúmọ́ o. bẹ́ẹ̀ ni a kó ojúmọ́ wọn. ilé ńkọ́. àdúpẹ́ ọ̀dẹ̀ òdùn bí ọpẹ́ ní fẹ́lẹ́ lóòótọ́ ṣé lè dá aṣọ ọ̀dẹ́ dùn ìṣẹ̀ǹtà bá lóde ijó ojúgun rege ilé dá ọ̀dẹ́ dùn adébíṣẹ́ mọ̀ ṣe. àgbà ọ̀lẹ ni Yorùbá pẹ̀lú wọn. adébíyẹyìn mọ̀ sí àgbà ọ̀lẹ náà ni. bàbá rẹ̀ bí iṣẹ́ báyìí. ṣìṣe là á ṣe ojúmọ́ ayọ̀ náà lọ́mọ gbogbo wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a lọ atúláǹfààní àti tó padà wá oore ọ̀fẹ́ àìlẹ́gbẹ́ ni o wọ́lájọ́ lọ lákòókò kan náà tí ò lè padà mọ́ àmọ́ ṣe jù wọ́n lọ àgbọ́n jù wọ́n lọ. Aya bẹ́lẹ̀ ó bẹ́ sáré aya ọ̀lẹ ni aya bẹ́lẹ̀ ó bẹ́ ṣiṣẹ́ ni. Lórí ètò ojú abẹ fún tòní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló tún ti wà ńlẹ̀ láti sọ̀rọ̀ nípa rẹ̀. Eléyìí tí mo fẹ́ jẹ́ kó léwájú tí ọjà àkọ́kọ́ ta fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Ògùn gbé nílọ́lọ́ yìí lórí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àṣejù lórí ọdún àṣekágbá tàbí ọdọọdún tí àwọn ilé ẹ̀kọ́ máa ń ṣe tá a máa ń pè ní graduation tó yìí jẹ́ pé ọmọ kindergarten yóò ṣe graduation níbo ní graduate lọ ọmọ nursery yóò ṣe graduation níbo ní graduate lọ ọmọ primary 3 primary 2 primary 4 wọ́n ṣe graduation níjọba ìpínlẹ̀ Ògùn wa ni kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé oríṣiríṣi àwọn graduations yìí ó máa ń fi àwọn òbí sínú ìpayà ọ̀rọ̀ òbí ló wà ìmọ̀ ń kó wọn sínú ìnáwó àìròtẹ́lẹ̀ ìmọ̀ ń mú wọn sáré àsádijú àwọn náà fẹ́ bẹ́gbẹ́ pé wọ́n fẹ́ kọ́ ọmọ wọn bẹ́gbẹ́ pé wọ́n fẹ́ kọ́ ọmọ wọn banújẹ́ ìyẹn ẹgbẹ́ mi ń ṣe ó di tí wọ́n ń sáré fún lélẹ̀ tó jẹ́ pé kò kọ́tọ̀nà kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn wa ni àwọn ti pinwọ́ rẹ̀ o ọmọ tó bá fẹ́ jáde láti iléèwé kan bọ́ sí iléèwé kan ló máa ń ṣe graduation kì í ṣe ọmọ tó wà nínú iléèwé tí yóò ṣe lọ́dún tí yóò tún ṣe lọ́dún tí ń bọ̀ ní yàrá kàwé. ẹ rí i pé ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn mú kí n pẹ́ kojúmọ́ lẹ́ẹ̀kan sí ojú abẹ́lẹ̀ tó lè tẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Awikonko TV gẹ́gẹ́ bí ìṣe wa tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn kókó ilé tó bá suyọ lójúwé ìròyìn wọ lójoojúmọ́ lónìí tẹ́ pẹ̀kẹ́ lu ìròyìn tó dáa ni ìdí rèé àwòkọ́ṣe ìpínlẹ̀ Ògùn là ń sọ yìí ṣùgbọ́n kó jẹ́ àwòkọ́ṣe tí ó bá tiẹ̀ ju àwọn ìpínlẹ̀ ní apá ìwọ̀ oòrùn tó wà nílẹ̀ Yorùbá ní south west tí ó bá ju àwọn ẹkùn lásán lọ ó tó torí pé ara àmúyẹ àtẹ̀kọ́ ńlá tarí gbà ni pé ọ̀jọ̀gbọ́n ló jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ níjọba ìpínlẹ̀ Ògùn yìí ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbábù òun ló pe àkíyèsí ìjọba àti àṣẹ gan ni àṣẹ lọ́ba máa pọ̀ ọba kìí dábàá àṣẹ ní ìjọba pa. nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó jẹ́ kí wọ́n mọ̀ látara rí ìgbáradì sáà ètò ẹ̀kọ́ tuntun 2024-2025 ó pa àwọn oníròyìn lọ Abẹ́òkúta pé ìgbésẹ̀ gbọ́dọ̀ di tá àfẹ́yìntẹ́gùn fi sọ gbọ́dọ̀ dé bá o torí pé ẹlẹ́sẹ̀ kan ti ń dáràn ọ̀rọ̀ lẹ́sẹ̀ méjì ń dá sí àwọn olùkọ́ àwọn olùdáwó iléèwé ilẹ̀ proprietor wọ́n ti kúndùn wọ́n fi kíní ọ̀hún pawó ni aburú ti ń bẹ kọjá rere ẹ rí i pé tẹ́lẹ̀ iléèwé gbogbo ń ṣe ń ló kúndùn pé wọ́n máa ṣe sign out wọ́n máa sáyìn sára aṣọ wọ́n lè wọ́sọ̀ fún wọ́n máa fi bẹ́ẹ̀ rò kọ́ a rí àwọn ọ̀sẹ̀ tó ti bẹ̀ẹ́ jáde nígbà bẹ̀rẹ̀ iléèwé girama lórí ọyàn àwọn ọmọge ni wọ́n ń sáyìn sí. ìmí tiẹ̀ tó ṣe débi pé ó tún bú aṣọ kò lórí ọyàn rẹ̀ gan pé kò kọ nǹkan sí bíi gbogbo àwọn àṣà tuntun àṣà gbàlódé àṣà kíkó nǹkan mi ló wá ti ní akùdé búburú yìí ọ̀jọ̀gbọ́n ọ̀sà ìfiléde pé ẹ̀ka mẹ́ta péré ńlá máa ṣe ayẹyẹ sí o ẹ̀ ń bá kú ní pele alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fẹ́ wọ girama ṣùgbọ́n iléèwé girama tún ti di alábala méjì báyìí ìpele àkọ́kọ́ mẹ́ta àkọ́kọ́ JSS 3 tó bá fẹ́ kú níbẹ̀ náà tó bọ̀ sí SS o lè ṣe àtiwọ́ tó bá fẹ́ lọ sí tó parí iléèwé girama gangan tó fẹ́ lọ sí iléèwé tó ga jù pé ilé ìlànà sí ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní iléèwé ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama ẹ rí i pé àfojúsùn yìí dáa wọn wà tó wá sọ lílé nìkan mọ́ o wọ́n tún fi àfikún rẹ̀ pé afẹ́fẹ́ yẹ̀yẹ̀ yìí kò kó ipa kankan nípa ètò ẹ̀kọ́ kódà ó tún sọ adùn láríjà ìdí ẹ̀kọ́ kíkọ́ nù ni
ọmọ tó wà lọ́mọ kindergarten pé kò yẹ kí wọ́n ti gbé ọmọ gan nílé ẹ̀kọ́ ni wọ́n sáré ń gbó lọ léèwé tí wọ́n mú lé ẹ̀kọ́ ẹ̀tọ́ wa ni wọ́n máa ṣe ayẹyẹ pọ́n parí ọmọ tẹ́ pé tí ó bá jẹ́ pé sáré ń bájà tọ́pọ̀lọpọ̀ bàbá àti ìyá ń ṣe nísìn láyé ìgbà kan obìnrin wọn mójú tọmọ ni bàbá ní máa lọ wá jẹ́ àmú àwọn obìnrin tó bá fẹ́ iṣẹ́ gan inú wọn máa ṣẹ́gi wọn máa pọ́n ògìtà nínú wọn máa ṣe nǹkan tí wọ́n jókòó lé iṣẹ́ tí wọ́n máa ṣe tí ó gbà wọ́n nínú ilé tàbí iwájú ìta ẹ̀ ń bá fẹ́ pàtẹ búrẹ́dì iwájú ìta ni ẹ̀ ń bá fẹ́ pàtẹ ata iwájú ìta ni ẹ̀ ń tí ó tọ̀lé iwájú ìta ni ṣùgbọ́n gbòó ti di pé àtọkọ àtìyàwó ní àjọ sán ṣòkòtò wọn tó lè láyè sìn ló mú kọ́ ọmọ ètè lọ bẹ̀rẹ̀ iléèwé. kì í ṣe pé sísan ṣòkòtò líle nìkan ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló ní ìlépa àádá wà lọ́kàn tiwọn náà. pé èmi náà fẹ́ dì báyìí láyé kò sí tó burú mbẹ́ o tó bá jẹ́lẹ̀ tí táfojúsùn rẹ̀ dáa tí èèpọ̀ fẹ́ máa fi jìká kan ìjìká ọkọ mi fẹ́ máa rọ́ọ̀bù sódà pé èmi náà ọkùnrin ni mí. ntọ́kùnrin lè ṣe obìnrin lè ṣe bẹ́ẹ̀ lọ. tí ó bá sọ̀rọ̀ yùn ń bẹ̀ kò sí tó burú pé kí obìnrin kó náà sọ́sọ́kòtò ẹ̀ kó le kò rí pé bí apá bá kún tán ní máa tó há ni bóbìnrin bá ṣùgbà ọkọ ìgbésẹ̀ ìtìjọba ìpínlẹ̀ Ògùn yìí ìgbésẹ̀ tó dáa jọjọ ni o. ó wá yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ìpínlẹ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá gbogbo ìpínlẹ̀ tí bẹ́ẹ̀ lẹ̀ kó tó jíire kí wọ́n emulate ẹ̀ bá sọ lóyìnbó kí wọ́n sì pàṣẹ. ẹ rí pọ̀rọ̀ tí kọmíṣánná yìí sọ Àbáyọ̀mí Arígbábù kéésìlẹ̀ nìkan o kọsà mẹ́nu bà ọ̀rọ̀ òwe rírà ẹ rí pé ilé ìtẹ́ máa ra ìwé ní ọdọọdún tíwé ọba ti lo ọdún mẹ́fà ẹ gbọ́dọ̀ yí padà aṣẹ́dẹ ni wọn ò dá lábàá o gbogbo orú ọ̀rọ̀ yìí sáà pé àwọn oníléèwé òkèní ọ̀hún ó tàbùkù àwọn oníléèwé aládàáni torí pé èrè ni wọ́n fẹ́ máa jẹ èrè ajẹ́jù ni àfojúsùn wọn kò ìwé kíkà tán fẹ́ rà fọmọ yìí àwọn náà fẹ́ tà á àní wọ́n tà ó jẹ́ àǹfààní àwọn méjì àwọn tí ń tẹ̀wé wọ́n rówó mú wọlé àwọn olùkọ́ yìí àbáwọn olùdásẹ́ léèwé sílẹ̀ yìí àwọn náà ń jèrè tó pọ̀ jù torí pé ọ̀tọ̀ níye tí wọ́n rà á lọ́dọ̀ ẹ̀ tó tẹ̀wé àwọn ni wọ́n tà níye tó wù wọ́n sì kàn ń pa fún gbogbo akẹ́kọ̀ọ́. láti rà ẹ wá wo eléyìí àléébù tó wá jẹ́ fún òbí ni pé òbí gbọ́ ọmọ tí ó ní òbí ní sẹ̀ǹtẹ̀lé táwọn ọmọ rẹ̀ tí wọ́n pọ̀ léra wọn tọmọ kan bá kúrò nílé ìwé onípele kejì ní ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ primary 2 tí ó lọ sí primary 3 tó bá lẹ́gbọ̀n wájú yóò gbàwé ọ̀hún bàbá ò ní ìdí àti ràwé. bá a ṣe ń ṣe nígbà táwa wà nílé ẹ̀kọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ọmọ tó wà lẹ́yìn yóò gbà tẹ̀ ń tó sún síwájú ṣùgbọ́n eléyìí kò ní jẹ́ kí wọ́n máa rí omi ré lórí àwọn òbí wọ́n á sọ ìwé òǹdí ọdọọdún wọ́n máa pààrọ̀ ẹ̀. bọ́n bá ti wọlé tẹ́ bá ti fẹ́ sanwó iléèwé wọ́n ti fún list of book ó dẹ̀ gbọ́dọ̀ rà. ṣùgbọ́n tó fi àǹfààní ọ̀hún lẹ̀ mo kan sára sí ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbábù torí pé ẹni bá fi joyè àwòdì ó gbọ́dọ̀ lè gbádìí ẹ̀ ó ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ àti pé ẹlòmíì a máa fẹ́ dára o ṣùgbọ́n nígbà tí ó bá sára kankan rẹ̀ tí ó dà ń kọ́ nígbà yẹn bá lọ rèé mú onímọ̀ ṣègùn òyìnbó tẹ́ ẹ sọ di kọmíṣánná fìtú ẹ̀kọ́ kọsára tí ó da. ọ̀rọ̀ èèyàn ò sí ní í ṣe kọjá ọgbọ́n orí ẹ̀. kò ní í ṣe kọjá ntọ́lọ́ ń bá fún. nígbà tí ò lóye nínú tẹ́ kò lóye nínú tẹ́ lọ. ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ olóògbé olóyè Bọ́lá Ìgè nígbà tí wọ́n fi ṣe minister of power nígbà náà ó jẹ́ kó yé wọn wípé òun ò lè ṣàṣeyọrí ń bì í. lásìkò rẹ̀ kò sí inú ìtàn Nàìjíríà rí iná kún gbogbo ìlú yìí ni gbogbo orílẹ̀-èdè. nígbà tẹ́ni ẹlẹ́ni ọmọ gangan paná nígbà tó máa di sáà kejì náà tó fi jẹ commissioner of fétò ìdájọ́ minister of justice and attorney general of the federation. ẹ rí i pé lè jẹ́ kó rọ̀ lọ́rùn wọ̀kúwọ̀kú. bẹ́ẹ̀ ni torí ojú ọ̀nà ẹni tó nímọ̀ nípa ẹni tábàwò dáadáa láyé ìgbà tí àwa wà nílé ẹ̀kọ́ nígbà tá a ti ń lọ sílé ìwé àkọ́bẹ̀rẹ̀ tó jẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ rí i pé ìwé kíkà ọ̀fẹ́ náà máa ń fún wa níta máa ń sọ fún wa ni pé a gbọ́dọ̀ kọrúkọ sí i torí pé àwọn tí ń lò lẹ́yìn wọn ó lò ó gbogbo ìwé tá a bá kà ń gbà náà tó bá ti kúrò nípele ibi tó wà ìwé tí wọ́n kà ńlàbúrò rẹ̀ ọ́ lò ìwé táwọn ẹ̀gbọ́n wa kà làwa padà lò tó fi débi yúnífọ́ọ̀mù táwọn ń lò ńlá wó padà lò. téèyàn bá ti lò dáadáa. ṣùgbọ́n ilé ẹ̀kọ́ nìsín especially àwọn taládàáni. àwọn ni wọ́n tó ń ta yúnífọ́ọ̀mù. àwọn ni wọ́n ń ta yúnífọ́ọ̀mù. àwọn ni wọ́n ti rán. síbẹ̀ ti fẹ́ràn dáa tó ń lé yín wọ́n á ní tọ̀dọ̀ yín nìyẹn. wọ́n gbọ́dọ̀ ta ni. ẹ gbọ́dọ̀ ra tọ̀dọ̀ kí wọ́n lè rèrè jẹ dẹ̀ ni. gbogbo ẹ̀ èrè ajẹpajúdé ni. tá a bá wà wò ó dáadáa Professor Àbáyọ̀mí Arígbábù wọ́n gbé gbèsè tó dáa nípa ti ọ̀rọ̀ oní graduation kò sí graduation ǹdẹ́ ni pé láwọn iléèwé kan ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn òbí gan ni wọ́n máa ń ti àwọn olùdásíléèwé sílẹ̀ pé kí wọ́n sáà ní ṣe graduation ṣé wọn ò ní ṣe pátí ni ṣé wọn ò ní ṣe pátí ni torí páròdé yọ ní púpọ̀ nínú wọn àwọn gan ni wọ́n tó máa sọ fún olùdásíléèwé sílẹ̀ tí yóò pín bó bá ti dọjọ́ ayẹyẹ yìí. torí ẹ̀bùn pín especially àwọn obìnrin o kì í ṣe gbogbo obìnrin náà ni níbi táwọn bí àwọn tó jẹ́ ta lè pè ní local area àwọn tó máa sọ fún wọn pé olùdásíléèwé sílẹ̀ kan ń sọ fún mi pé
kò sí táwọn lè pín tí máa ń jọ àwọn òbí akẹ́kọ̀ọ́ òun lójú ju kéèyàn ó pín báàfù. Báàfù pọn mi. Mo wá wò wípé ibi abárìnàdé náà mọ̀ kìlú mọ́ o. Nígbà tí èèyàn bá ń sọ̀rọ̀ nípa báàfù olóríṣiríṣi báàgì tọmọ lè gbé wá sí ilé ìwé ńlá wọn ti pín rí kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n bẹnu àtẹ́lù. Wọ́n máa bẹnu àtẹ́lù pé báàgì kí leléyìí bó jẹ́ nǹkan tán fẹ́ fi rọmi wá tàbí tán fẹ́ fi gbóúnjẹ wá tẹ́ ní kó fún wọn kò ní tẹ́ wọn lọ́rùn. nígbà tí ìṣepọ̀ ọmọ gangan ni wọ́n fẹ́ kí ilé ìwé kó gbé lárugẹ ara wọn ni wọ́n fẹ́ gbé lárugẹ àwọn òbí bẹ́ẹ̀ ní tí ó jẹ́ ẹ̀bùn tọmọ ọgbà ṣùgbọ́n ni wọ́n máa lò ó ló wù wọ́n. Gbogbo àwọn ìgbésẹ̀ yìí kò ní ipa kan tó ń kó lórí ètò ẹ̀kọ́ ó ń di ẹrù wíwo lé orí bàbá ni. ní ọ̀pọ̀lọpọ̀ bàbá tẹ́ pé sojúṣe rẹ̀ déédéé ó ń di ẹrù wíwo lé wọn lórí ni. ó dẹ̀ ń di ẹrù wíwo lórí ìyá tí ọkọ rẹ̀ ò sojúṣe déédéé. bẹ́ẹ̀ ni tẹ́ pé òní ọgbọ̀n bùkátà bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ipá àwọn òbí kan máa béèrè nígbà wo láti ayẹ ìparí ọdún wa ẹ má jẹ́ adáyọyẹ o gbogbo àwọn eléyìí wọ́n tún máa sọ àrùn nǹkan tí wọ́n fẹ́ kí wọ́n ṣe eléyìí ò bójúmu tó ẹ wá wo tábẹ́dún kábẹ́ràn wí o ìjọba ìpínlẹ̀ lọ sọ ojúṣe rẹ̀ nù àwọn ni wọ́n ní àṣẹ láti máa ṣe àlàkalẹ̀ táwọn iléèwé aládàáni yìí. àṣìṣe tíjọba ìpínlẹ̀ ń ṣe lójú tèmi ni pé ọ̀pọ̀ nínú wọn fọkàn sí pé bó bá ti wo lóró ni kò ṣe nǹkan eégún fégún òsàfóòsà iléèwé tí àwọn láṣẹ lórí ẹ̀ tàbí táwọn lè sọ̀rọ̀ ń parẹ́ iléèwé tìjọba kò sì rí bẹ́ẹ̀ o. ní tí ò fi rí bẹ́ẹ̀ náà lélẹ́yìí ẹ rí i pé torí pé ọwọ́ rẹ̀ hẹ̀hẹ̀ tán ìjọba ìpínlẹ̀ fi mú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípínlẹ̀ kó wa wọn torí àìfẹ́ sojúṣe ni o. bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀rí iléèwé aládàáni tíjọba bá ń tojú bọ gbóhùn tí wọ́n ń ṣe mẹ́ẹ̀tọ́ sí pé wọ́n ń san owó ẹ̀tọ́ tíjọba gan bá tún fi àwọn owó kọ̀ọ̀kan ránṣẹ́ sí wọn kò burúkú jù. bẹ́ẹ̀ni. látàrí pé àwọn akẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé oríṣẹ́ tí Elédùwà fi ọgbọ́n àtinúdá tó jíǹkì tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n lórí ẹja mú ọmọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìjọba lè máa subsidize owó iléèwé wọn ṣàfikún owó iléèwé wọn torí pé àwọn ìgbésẹ̀ yìí fún ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀ni ọmọ tó bá yẹ kó mójú tẹ́kọ̀ọ́ ṣùgbọ́n táwọn òbí rẹ̀ ẹ bá wò ó mọ sábà ṣẹlẹ̀ ẹni tí ìyá rẹ̀ bá màkàrà dín ọmọ rẹ̀ máa jẹ ẹni tó màkàrà jẹ ìyá rẹ̀ máa dín àwọn tí Elédùwà máa fi ọpọlọ jíǹkì òbí wọn sábà rí ṣe o àwọn tí wọ́n dẹ̀ rí ṣe ọmọ àfìsẹ́wò ní dàgbà ọmọ ojú ọjọ́ òtó gègé bẹ́ẹ̀ni àwọn tí wọ́n dẹ̀ rí ṣe wọn sábà ní ọmọ tọlọpọlọ lórí tíjọba bá wá pé ó gẹlẹ fìlà mọ́ òbẹ̀ sí iléèwé aládàáni tọpọlọpọ ọmọ lọ láyé ìsìn ọjọ́ ọ̀la àpínlẹ̀ ọ̀hún ní ń bàjẹ́ lọ. àti pàápàá ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé ṣe bí yóò tó yín sẹ́gbẹ́ àkàrà rẹ̀ ìjọba tí ó fẹ́ sọ pé kọ́ ọmọ lọ sí iléèwé àdáni àwọn gẹ́gẹ́ tó léèwé tí ọ̀dọ̀ wọn ṣe dáadáa tí ó kúnjú òṣùwọ̀n dáadáa. wọn ò tún ṣe ẹ wo ọ̀pọ̀lọpọ̀ iléèwé inú ibẹ̀ ti di ẹgẹrẹmìtì ó ti di pàkúté ikú. ọ̀pọ̀lọpọ̀ yàrá kàwé tá a lò ní ó ti wó dànù. kò sí olùkọ́ gan iléèwé ọ̀hún. bẹ́ẹ̀ wọ́n sì láǹfà owó tí sì ń tinú àsùnwọ̀n ìjọba pọ̀ wá sínú àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ojoojúmọ́ ní ń pọ̀ sí i wọn ò torí ẹ̀ fi gbọ́ bùkátà gidi kan o torí pé ẹ̀kọ́ lọ́jọ́ pàkútẹ̀lẹ̀ ìdàgbàsókè àwùjẹ gbogbo ọmọ tó bá fowó ẹ̀kọ́ jẹ̀kọ́ yọ̀ọ́dẹ ni ẹ̀kọ́ ń gbẹ̀yìn ni ìjọba ìpínlẹ̀ tó bá fojú ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ àtọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ tó mọ́rọ̀ ètò ẹ̀kọ́ irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ ń dẹ̀yìn ń rọ ẹ̀yìn ni àwọn àpáta ní ọmọ pọ̀ ńbẹ̀ àtàn ọmọ sọta àti ọmọ rìn gbèrègbèrè kiri mèrè ṣègbò ni wọ́n mọ̀ rìn kí ìgboro. láyé ìgbà tá a wà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ girama kò sábà sí ìpátá dàbí alára lóyún láàrin ilé ẹ̀kọ́ ẹ̀rù wà láyé ìgbà náà ẹ̀rù olùkọ́ wà ẹ̀rù òbí wà ẹ̀rù àti jẹ́ nǹkan rere náà tún wà lórí àyà wa. ìmọ̀ gbọ́dọ̀ máa rin báyìí lọ níbo ni mo bọ̀rọ̀ ilé ìdè ń ọ̀dáko ń ọ̀kọ́ sí ọwọ́ ń ọ̀kàwé bó ni ó sì bẹ́gbẹ́ pé láwùjọ. ọ̀pọ̀lọpọ̀ ní wa tiẹ̀ máa ń wò ó gẹ́gẹ́ bí ẹni tẹ́yìn rẹ̀ fẹ́ tí ò lẹ́yìn tí ò lẹ́nìkan ẹni àwọn òbíkítà láyé sí i mọ́ a tètè mójì kan sí nǹkan tá a fẹ́ ṣe nílé ayé wa lórí ti àwọn ayẹyẹ àṣekágbá ọmọ bá fẹ́ kúrò nílé ìwé mo rántí dáadáa ńgbà tá a wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìgbà tá a bá dé primary 6 nìkan la tó máa ń ṣe ẹni tó fẹ́ jáde primary 6 nìkan ni máa ń ṣe lẹ́yìn pé àwọn primary 1 to primary 5 wọ́n kọ́ wọn ní orin tí wọ́n kọ́ fún wa àwa tá à ń lọ àwa náà ní orin ìdágbére tá a fẹ́ kọ mo rántí dáadáa ńgbà tí a fẹ́ jáde ní St. John's ńgbà náà orin kan wà tá a kọ o jẹ́ ìrántí o. àwa múra tán ò wá mí lọ. kan wà ń bẹ̀ tá a ti kí àwọn olùkọ́ àwọn òbí a bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ìlara kí ọ ọ̀gá àwọn èwe ọmọpẹ́ akíyọ ọ̀gá àwọn èwe ọláyínká tó kíyọ o àjùbà kí bá ṣe ẹ̀yin òbí wa gbogbo tí ẹ wá wòran wa àdélébáre àrìnàkórè èrè lóbìnrin jẹ lábọ̀ ọjà kẹjìrì lórí wa olúwa tó fi wá fún yín o kò ní gbà wá lójijì ẹ̀bẹ̀ la ń bẹ Elédùmarè kó dẹ̀yìn náà sí o ká lè bá wa kálẹ̀ o àdúpẹ́ o. ẹ gbogbo àwọn nǹkan yìí
ẹ̀bùn sì ń tibẹ̀ jáde láwọn tó ń kọ́ máa ń kọ́ àwọn orin ṣe bí láti primary six tí mo ti kọ́ náà ni mi ò gbàgbé dòní. bẹ́ẹ̀ni ẹ̀bùn máa tibẹ̀ jáde ṣùgbọ́n ti sìn yín ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ gan òní tí ó fún ọmọ òun. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ẹ̀ ṣe graduation fún wọn mọ nǹkan kan wọ́n kàn wà lórí fíìdì mi tẹ́ ẹ kó wọn sí náà ni. ẹ sì rí yàtọ̀ sí ìdíje onílé-jilé house intersport ìyẹn compulsory ó ṣe dandan. ẹ̀bùn wọn máa ń jáde ni wọ́n máa ṣàwárí àwọn ọmọ tó mèrè sá ọmọ tó mọ discus jù ọmọ tó mọ shot put volleyball basketball bí ta ti discover àwọn nìyẹn. ẹ̀bùn wọn máa jáde gbogbo ẹ̀ ó ti parun ìjọba ìpínlẹ̀ kò fọwọ́ gidi mú gbọ́ ọ̀rọ̀ àwọn eré ìdárayá mọ́ lẹ́sẹ̀ kúkú ní wọ́n sojúṣe wọn nù yíyan àwọn èèyàn gan sípò àwọn tí wọ́n máa fi sípò ẹni tí ó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ irú ń tàn sọ́jọ́ olùkọ́ rí. tó bá jẹ́ olùkọ́ kí ni ipò rẹ̀ nínú ẹ̀kọ́ ó kéré jù ìwé mélòó ló kà. ẹni tí ó jẹ́ kọmíṣánná kò gbọ́dọ̀ dépò níbi principal tàbí lecturer ní higher institution. bẹ́ẹ̀ni tó jẹ́ phd holder tí ó bá ti di professor ó jẹ́ doctor kò gbọ́dọ̀ dékun irúpò báyìí eléyìí ni ó mú a sì mọ ipa tó kó yóò jẹ́ ní tó ní discipline tó ní kúrẹ́ níjànú tó jẹ́ pé ìṣekẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n di pé ó ní àwọn àmúyẹ. kì í ṣe ìmọ̀ àbí ìwé ẹ̀rí irọ́ mo mọ̀ òṣèlú ọ̀rẹ́ ó kópa tó jọjú ní òṣèlú àwọn àpò kan àti pé tá a bá ń fi òṣèlú ṣe kò ní jẹ́ káwùjọ kó dàgbàsókè. n tí ò jẹ́ káwùjọ ó dàgbàsókè náà ni òṣèlú la fi ń sọ̀pọ̀lọpọ̀ nǹkan. àwa tá a sì wà ní apá ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ọ̀rọ̀ ẹ̀kọ́ ibi tí bàbá Awólọ́wọ̀ bá wa dé lónìí ńlá wáyé sáwà tún ní ìmọ̀lẹ́ ni kí o gbé o tó di pé ẹnìkan kan ọmọlé o wọn ọmọlé ojú gbogbo kan lọ́wọ́ ilé ẹ̀kọ́ tán kọ́ láti ìgbà náà gbogbo ẹ̀ ló ti dẹnu kọlẹ̀ lónìí àfẹnusẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn alumni àwọn kinní kan set ló ń tún lè wí ṣe ní ilé ìwé tó jẹ́ tìjọba. so látàrí èyí n tá ń gbìyànjú àti sọ fẹ́yìn òbí òní wípé ọ̀tún ọ̀fun wò ìwòrì wò ń tá bá dìjọ wò ní gún gẹ́gẹ́ àtòbí àtẹ̀yìn olùdálẹ̀wé sílẹ̀ gbogbo ala nípa pàtàkì ipa tó pọ̀ láti kó lórí ọ̀rọ̀ yìí lóòótọ́ gbogbo wa là ń wá owó ṣùgbọ́n òye tó yé wa nípa owó wíwá ni pé gbogbo ẹni tí bá ti ń sáré owó kì í padà ní orí ikọ̀ náà ni máa ń padà já sí àti pàápàá ń bá fọ̀nà ìrúkọ ọrọ̀ jọ ibi tí yóò ná sí tí yóò gbà lọ́wọ́ rẹ̀ yóò ti lanú lẹ̀ fún náà ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo àwọn tí máa ń bẹ̀rẹ̀ dáadáa ni kì í láǹfààní àti parí dáadáa ẹja mọ rántí àtúbọ̀tán ìgbésẹ̀ tíjọba ìpínlẹ̀ Ògùn gbé yìí kì í ṣe pọ́ yẹ káyẹ̀sẹ̀ bẹ àwọn ìpínlẹ̀ tó kù láti gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ní kánkán láì fàsìkò ṣòfò torí pé lónìí báyìí nìsín àwọn akẹ́kọ̀ọ́ ti wọlé padà sílé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bó bá ti wá rí bẹ́ẹ̀ à ń rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ gómìnà Démọ́lá Jackson Adeleke ń pé kò sí ní tó burú bí èèyàn bá rí mú nínú ntí akẹgbẹ́ rẹ̀ ń ṣe. àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ní ìtẹ́bọ̀rọ̀ tó sì mọ̀ pé ó lè wúlò fáwọn èèyàn lò ó láti dín ìṣòro àwọn òbí kù láti fi wọ́n lọ́kàn balẹ̀ sí. kétò ẹ̀kọ́ kí náà tó máa jò gèrègè. káwọn akẹ́kọ̀ọ́ lè bójútó ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ yàtọ̀ sí ayẹyẹ ọdún níbi tí wọ́n ti fẹ́ raṣọ. àwọn iléèwé kan wà tó jẹ́ pé aṣọ tó máa béèrè lọ́wọ́ yẹn lè sọ pé Australia gown làwọn fẹ́ Brazil suit ìyẹn wà jẹ́ ṣòro fún yín ẹ máa wá bí níbo láti fẹ́ rí Australia gown Brazilian suit sẹ́yìn ẹ jẹ́ àṣà tiwa ni. ìṣàṣà wà. gbogbo àwọn nǹkan báyìí ó kù díẹ̀ káàtó láyé àtijọ́ àwọn nǹkan tá a máa ń ṣe ni pé tó bá dàsìkò yá aṣọ ìbílẹ̀ la máa wọ̀ wá aṣọ ìbílẹ̀ la wọ̀ tá a lò lẹ̀kẹ̀ tá gbogbo ẹ̀ máa bára wọn mu tí ó dùn gan yàtọ̀ sí ìsìn tó jẹ́ pé aṣọ olówó iyebíye ni wọ́n ń wọ̀ aṣọ ìbílẹ̀ tá a ṣe ń wọ̀ kì í ṣe pé a máa ra ń tó tó níta àti nílé náà ni táwọn ẹ̀gbọ́n wa ti wọ̀ kú ni òfìláyè ìgbà náà kò sẹ́ni tí ń fọ̀ kò sẹ́ni tí ń wọ̀ lójoojúmọ́ ibi tán ká sínú gùrùmọ̀ láti lọ kó jáde tá a gbọ́n gbogbo kọ̀nà bàbá ní nǹkankan kọ̀nà ìyá ní nǹkankan kò sẹ́ni tí yóò bínú sí inú tiẹ̀ gbọ́dún gbàtọ́ bá gẹ fìlà yóò tún jápè wá wò gbogbo àwọn nǹkan báyìí là ń rò wípé ó yẹ ká gbìyànjú láti dá padà sílé ẹ̀kọ́ ṣe pàtàkì ẹ̀kọ́ ṣe kókó àṣà wa ṣe pàtàkì ó ṣe kókó ìnákúnà ìná àpà kò yẹ mọ́lúàbí torí pé kò sí ẹni tó ń rí owó ní ọ̀nà ẹ̀bùrú olóṣèlú ló lè máa rí bẹ́ẹ̀ àwọn tí ń lu jìbìtì ló lè máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa kò jáde kò jẹun ní o bàbá jáde lójúmọ́ orí òru ẹnu ọ̀jẹ́ àjẹun látàrí èyí à ń rọ ẹ̀yin òbí náà ìwọ̀ntúnwọ̀nsì ńlọ yẹ kọ́ máa ká ọ sí ọmọ bákan náà ẹ̀yin olùdálé òwe sílẹ̀ ẹ lè máa wérò lóòótọ́ ẹ̀kọ́ ní kẹ́ ẹ fi máa jagbà kì í ṣe bí pati wa ṣe dùn tó bẹ́ẹ̀rù ṣe pọ́n pati wa tó irú àwọn èèyàn pàtàkì tá a invite wá bẹ̀ tó kí ni pàtì àwọn èèyàn pàtàkì yẹn sínú ìgbésí ayé àwọn akẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí lower stake àánú Olódùmarè ò ní fi wálẹ̀ ní àyín àyẹ̀báná àṣẹ̀mímu àtúnpadàbọ̀ fún àkọ̀tún àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ojú abẹ́lẹ̀tò
ètò lójú abẹ lẹ́ẹ̀kan sí Awíkonko ló kọ́ mi. Olùtayọ̀ Fáṣínà ló kọ tí mò ń jẹ́ o ẹ̀mí ìpọ́nbẹ́ à ń padà bọ̀ láìpẹ́.